oní BP ń bẹ olójú ń bẹ elétí ń bẹ ọ̀sà ń bẹ oríṣiríṣi bẹ́ẹ̀ 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 tí gbogbo tá a rí yìí tí n bá ti mú àwọn kan ń fa àwọn kan lẹ̀. Hafidhakumullahu Sheikhana. àbí bẹ́ẹ̀ ni sà. bí wọ́n ṣe láwọn kan mọ̀ jẹ ṣúgà lẹ́lọ́mí jẹ ṣúgà kú. agolo kan ní ọ̀rọ̀ ṣẹ́kọ̀. ẹ má jẹ ja ẹ má jẹ kínní kí láwọn wá jẹ. ẹ má jẹ ẹran dídín. wọ́n tún ní asọ́la fún watermelon. red meat àwọn kan jẹ kú yóò mọ mọ àwọn kan yóò mọ ju àwọn kan lẹ̀ àmọ́ àìsàn kan ń bẹ ọkọ mọ̀ kọ́ sẹ́ni tí ò ní. Hafidhakumullahu Sheikhana. ó kéda ni wọ́n ń pè é ó kéda tó kókó ni inú ọkàn ló sì wà kò sí ẹni tí ò ẹni tí a bá ti rí tí ò ní ọ̀yà wèrè ni kí láìsàn ń bò lọ́la mi ò rí. bẹ́ẹ̀ ni baba. al-khawfu minal mustaqbal bò lọ́la ò rí. kálukú ló ti ya fọ́tò ọ̀la rẹ̀ sọ́kàn láti sin. àwọn tó wá bí wa àwọn wá bàbàrà bò lọ́la ò rí. bismillahir rahmanir rahim. ما في الحياة بقاء ما في الحياة ثبوت نبني البيوت وحتما تنهى تلك buyutu yóò ti rí fẹ́ ní kọ̀ọ̀kan wa nánu. yamutu kullu libaraya. ọgbọ̀n tí mẹ́mẹ́ ní ọ̀padà kó oúnjẹ kan. subhana man la yamutu. ọlọ́run nìkan ni ó ṣẹ́kù. yamutu kullu libaraya. subhana man la yamutu. Allahu akbar tí ó gùn kẹlẹ́ mẹ́ta káwé dáadáa kí Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. Allahu akbar kabira. a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin وعلى آله وصحابه وسلم آمين. أبو خير يقال له أبونا أبو شر أبو شر يقال له أبوها. akí gbogbo ẹ̀yin ìyá alájà wa ẹlẹ́jà àwọn àṣà ìsìlámù ti lọ́rin nù. karamakumullahu alkarim. gbogbo ẹ̀yin ìyá wa ọlọ́wọ́ bá kí mọ́rán alájà ń dá ń bẹ̀ ń gbogbo ẹ̀yin ìyá ọlọ́wọ́ bá kí. Allahu akbar. a fẹ́ dìde ní ọgbọ̀n ṣẹ́jú. àwọn àfáà wa ti wá bí wá ṣe wá sí. wọ́n ti ń wá wọ́n tún ń wá lẹ́kùnrẹ́rẹ́. àwọn àfáà wa bá ń jẹta wọ́n wá lánàá. àfáà wa àgbà ọlọ́kà wọ́n wá láàárọ̀ yìí bàbá mọ́mọ́ àgbà ní màlẹ́ wá sí kọ́ irú ìjòkó tìrọ̀lẹ́ yìí. àdúrà la wá sí bàbá. ká ṣe kọ́mọ jẹ́ kitamuhu misikun wa fi dhalika falyatanafasil mutanafisun. torí bá a ṣe pé yìí lórí bàbá wa yìí Alhaji wa Sheikh arúgbóná ìgbà tí ó fi di ọ̀la kálukú ńlọlé yóò wá kẹ́yìn. La ilaha illallah. yóò kẹ́yìn gbàgbàgbà ẹ̀yin gbàgbàgbà tara yín ń lọ́wọ́ kù ká fún yín mọ̀ràn. Allahu akbar. torí àwa kọ̀ọ̀kan sí ní ọyìn ẹ lè jù wá lọ lọ́jọ́ eré. Ala ayyuhal mukhadi'u nafsahu ruwaidan atadri naraka tukhadi'u. kọ́ yé gbogbo kálukú wa pé kò ní yẹniyẹni kílẹ̀ ọmọ sùn. Ala ayyuhal mukhadi'u nafsahu. alikia afa yìí wàláyé alikiyama real ó real pé yọ ṣẹlẹ̀. Ọlọ́run dákun ṣàánú. tí máa ń bọ́ sẹ́mi èèyàn pé sẹ́yìn ó sì kú dákun ó real o. a'udhu billahi minash shaitani rajim. àwọn àyàwó pọ̀ tọ́lọ́run fi ń púrúfù kó real àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà àfúrásì a sì mọ kéńjọ ojúmọ́ lọ́wọ́ ní idha waqa'atil waqi'a.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم gbogbo wa la mọ̀ sáwá kan. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة. a kí àwọn afáwa aládùúgbò bàbá afáwa amúra àdúgbò yìí ni ọlọ́run fa èèyàn kan ṣoṣo yọ tó wá jẹ́ international ládùúgbò yìí gbà fún tó bá jáde ládùúgbò rẹ kọ́ mọ́ bá nàgà wọ́n bò mí. Allahu akbar. yóò tún wá kábùkù sóhun lọ́lọ́run fàyọ bí yóò tó ti lè kọ́ fàyọ tètè gbà tó tó lọ́ pọ̀ mọ́gbà. ìyá ọkọ̀ ti lè wọ́n kíá. ẹni tí ń bá ń lọra àwọn wákà ń lọrin. ìyá dákun àfa yìí àfa amadu kalubi ní pàkátà a ní ẹlòra fẹ́ ni tí ń lora náà o ẹ̀sọ́ ra fẹ́ ni tí ń lora náà bẹ́ẹ̀ bá lura lóyún pọ̀ mọ́ gbà. lora fẹ́ ni tí ń lora náà. a kí wọn a kí baba ilé tá a kọ̀ yìí sí ilé òkú àjànàkú ilé olóye ni àgbádámù ilé olóye ni Allahu akbar. àbámúnà báwò àwọn àgbà àfà ni káàtìbí àgbà àfà ni gbogbo ilé jogbojogbo àwọn àgbà àfà ni gbogbo àwọn àgbà àfà àdúpẹ́ akínwọn o. ìyá wọ́kọ̀ àti lè wọ́n kàtó laysa liwaqatiha kadhiba. kí ló dé àti wá sí ọmọ àti wá sí ìyàwó láàrin ipò. bẹ́ẹ̀ni. ọlọ́ni ìdá wákà àti ìlú wa kẹ́ alikiyama ni tọba dé tí n tí ó ṣẹlẹ̀ ni ọba ṣẹlẹ̀. ìdá wọ́kọ̀ àti al-waqi'a laysa liwaqatiha kadhibatun khafidatun rafi'ah. ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ laysa kadhiba ló ti ń sọ lẹ́ẹ̀kan pé ó rí kéé máa ṣe rọ̀. bẹ́ẹ̀ni. laysa liwaqatiha kadhibatun. wọ́n ní kẹ́fì mà khafidatun. khafidatun rafi'ah. ẹni ẹ fọkàn sí pọ̀ ga táwọn ọmọ wò pọ̀ ga láyé khafidatun ọlọ́wọ́n jaránkẹ́ yọ jámọ́lẹ̀ inú lẹ́lẹ̀ láti. khafidatun rafi'atun. khafidatun rafi'ah. téèyàn fi ga pọ̀ ó lè jẹ́ gíga ọlá ó lè jẹ́ gíga owó ó lè jẹ́ gíga pò kọ́lọ́ ó lè jẹ́ gíga àjàfà. bẹ́ẹ̀ni ó lè jẹ́ gíga mà. n bò ń sẹ̀ tá ní òfin rí kanlẹ̀ ọlọ́run já. bẹ́ẹ̀ni ìbádànù. kò síbi tí òsè bá dà sí ó sì gba oyè tó pọ̀ níwájú ọlọ́run tòun ti bẹ́ẹ̀ náà ọkọlù ọlọ́run gbẹ̀yìn fìtínà dé. khafidatun rafi'atun. khafidatun rafi'ah. èèyàn fà kàn kálọ̀ míì pé ara lẹ̀ ni Ìlọrin ọyẹ káwọ́ tiẹ̀ mọ yìí ń lọrin kárin àwọn tá a mọ̀ kàkún wèrè ń jọ̀hún nílẹ̀ yìí jí àlí kòkó olúrú nígbà náà kòkó olúrú súnmọ́ bí babaléjì ń bẹ ń kọ̀ǹkọ̀sọ̀ àfa ọba aláta tí òun ó fi. gbogbo yẹn àgbàlagbà ẹ ti máa rántí. ilé wọn ni njọ kan ó dúró níwájú àwọn alájẹ àgbà wọ́n wá fi bàtà sí àyè wọ́n ṣe sẹ́wù Kamaludin ọmọ ńlá o ajé Kamalu ẹnìkan wá ní kó ya bàbá ní ká ìfẹ́lẹ̀ ìwọ lójú inú ni. ìyá wọ́kọ̀ lè wọ́n kíá laysa liwaqatiha kadhiba. ó sì kọ̀ ọ̀dí sáwọn bàbá ní ká ìwọ lójú inú ni. àwọn tá a fojú di ń bẹ̀ wọ́n fẹ́ ọba níjọ́ gbé dalẹ̀ kí á mọ àwọn láàmú tálẹ́ tẹ̀lé kí pé ẹ gbà wá. khafidatun rafi'atun. kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé báyìí mo jẹ́ báyìí mo tó wájú ọlọ́run yẹn lè má bàa rẹ̀ bẹ́ẹ̀. khafidatun rafi'ah. èyí sì ń bẹ láàrin wáyà yín tá a fẹ́ yọ sẹ́yìn tó rẹ̀wù rẹ̀ dọ̀tí àmúná lára rẹ̀ bóyá òun lọ́ bàbàrà. àmúná lára rẹ̀ torí kò lẹ́gẹ̀ẹ́. ìdùnnú ń tẹ̀lé káàkiri yìí. àmúná lára rẹ̀ torí kò ó sì páàsì dáadáa first class lónìí àmọ́sẹ̀ ló kà lórí ọ̀rùn pa.
خافضة رافعة. ẹ̀dàkùn kìlọ̀ kan lọ́hùn kí first class ẹ̀dàkùn kìlọ̀ kan lọ́hùn ẹni tí ó sì rí nǹkan kan mú Wọlé Ṣóyínká no not Wọlé Ṣóyínká bàbá tí mo ṣe law report táyé irọ́ Gani Fáwẹ́hìnmí Gani Fáwẹ́hìnmí nù pass law report rẹ̀ nísìnyí tí kálukú ń kà ní every kò sí lọ́ọ̀yà tí ò ní máa rà á pass ló sì mú jáde Ọlọ́run practice ntí ọ̀sẹ̀ lẹ̀ lálẹ́kẹ̀ àmọ̀ ní fi hàn wá wọn pé khafidatun ẹni ó rò pé ẹ wà lókè tẹ́lẹ̀ Ọlọ́run á sì já mọ́lẹ̀ kálukú bẹ̀rù Ọlọ́run. khafidatun rafi'atun. rafi'a a sì fẹ́ lomi yọ agbẹ́ lomi lókè. idha rujjatil ardu rajja. kò sí ní ta lè túwò lérí rẹ̀ ní Ọlọ́run bá rún ilẹ̀ nínú rún. Wabussatil jibalu bassa. Bussatil jibalu bassa gbogbo òkè tá à ń tí ń rí máìnsì tá à ń kó gbogbo ẹ̀ jáde òun bussatil jibalu tá a kú gbùrùgbùrù. Wa kanat haba'an munbatha. àtòkè sóbì àtàkì máa rìn ní lọ́yọ̀ọ́ àtolúmọ ní àti yọ̀wẹ̀rẹ̀ lọ́dọ̀ wa ń bí tá a kù wọn tó dàbí èkó èlùbọ́ bẹ́ẹ̀ bá lọ gbé èlùbọ́ nílé ẹlẹ́rọ tátẹ́kùn bá gbà mọ́ lọ́wọ́ sóṣe kójọ mọ́. La ilaha illallah. ìjọ ni ń bọ̀. Wa kuntum azwajan thalathata. ọlọ́run ní gbogbo tá a wí ìtọ́nà wọn fẹ́ wí náà nù kuntum Wa kuntum azwajan thalatha. ṣé bá a ṣe pọ̀ láyé ìrìnà mẹ́ta la pín sí. Allahu akbar. wọ́n ní àkọ́kọ́. Fa ashabul maymanati. ẹgbẹ́ ẹni tí ó lọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún. Ma ashabul maymana. àwọn tí ó bẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lọ làwọn ìyá wa lásàlátù wọn ni gbogbo ń táwọ̀ sọmọ bí wọn bá ń wọ ẹwọ́ báyìí tí wọn bá ń sanwó ó ní tí wọn ó wù. La ilaha illallah. Allahumma inni as'aluka al-yumna. tó bá di pé wọ́n máa ń gbé ọwọ́ òsì báyìí wọ́n ní Allahumma inni a'udhu bika min massi ma la yahillu massa. Allahumma arrihni rahiyatal janna. Sallallahu alayhi mi wa bá ń sallam. yọnu nísìnyí ayinni ala dhikrika wa shukrika mi bá ń fi mu wa ní Allahumma arrihni lákùnjẹ́ ń gbóòórùn àlìjánná torí bí ìrìn 500 years lọ́mọ àlìjánná ó ti mọ gbóòórùn ẹ̀. La ilaha illallah. Wa kuntum azwajan thalathata. Allahumma bayyid wajhi lójú mi ó funfun pin níjọ́ tójú àwọn mi ó dúdú bí ẹ bá ń wéwọ́ Allahumma atini kitabi bi yamini Ọlọ́run jẹ́ ń fọwọ́ tún mi gbà. Wa kuntum azwajan thalathata. àwọn ń sàlùwàlá lọ́wọ́ nísìnyí ọwọ́ kan ó sì mọ tẹ fóònù. bí fóònù bá ní kí yóò tún píkì ẹ tí èsì àlùwàlá tán yóò rí sí. tó bá dọwọ́ òsì Allahumma. La ilaha illallah. bẹ́ẹ̀ bí tí mo bá wá kọ́ ni. Wa kuntum azwajan thalathatan fa ashabul maymanati ma ashabul maymana. àwọn ọjọ́ ọ̀tún àwọn tí ọmọ gbọ́wọ́ ọ̀tún lọ Ọlọ́run dákun jẹ́ bá wọn lọ. Àmín. Wa ashabul mash'amati ìran kejì nu. ma ashabul mash'ama. má asahabul mash'ama kí ló wá ṣe tó fi wá tì ọwọ́ nù jọ sí. Allahu akbar. Was-sabiquna as-sabiqun kálímù. ulaika al-muqarrabuna fi jannatin na'im. ń gbóòórùn ọ́fíìsà. Allahu akbar. ń gbóòórùn ọ́fíìsà. والسابقون السابقون Alhaji Abdulmumeen. أولئك المقربون في جنات النعيم ẹ máa wọlé. ثلة من الأولين وقليل Àdìsá ẹ máa wọlé. من الآخرين adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. على سرر موضونة. ẹ̀yin ìjọ ń ṣe Ọlọ́run. الله أكبر. wasabiquna sabiqun ibi tí n ti lọ nù ọ wá ní àwọn kan bẹ tí wọ́n ti gbájú asabiqun wájúwájú náà wọ́n máa wà
أولئك المقربون في جنات النعيم. àwọn ni wọ́n súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kípẹ́kí báyìí nínú àlìjánà ìdẹ̀ra أكبر. kí wọ́n á ní ó sọ̀yàn dára wájú iṣẹ́ ń ṣòro ṣe. bẹ́ẹ̀ ni bàbá. Ọlọ́run jẹ́ àwa wájú nínú ẹ̀ nírun ni nínú ẹ̀ làwẹ̀ ni nínú àwọn iṣẹ́ tí máa dèèyàn já sí ara wájú là ń gbọ́ pẹ̀lú bàbá yìí. òórùn tá à ń gbọ́ nù. bẹ́ẹ̀ ni bàbá. أكرمكم الله. Masha Allah. والسابقون السابقون أولئك المقربون. sẹ́rí àwọn tí ó wà àwọn ará iwájú wọn ni àwọn ẹni rere wọn ni àwọn tí ò ṣe é lé bá wọn ni La ilaha illallah. àwọn ìjẹ́gbà ni wọ́n múra sí ń wí kíní òun lẹ́nu dọ́mẹ́ta yìí àìsàn pọ̀ láyé gan nísìn oríṣiríṣi ni o ẹni tí ò ní liver ní kidney no ó ti wà hydrated kì í mu mi dáadáa àwọn tí wọ́n lọ gbẹ́ tí wọ́n rò mí mú kọ́ omi tí wọ́n fi kẹ̀kẹ́ àwọn àtajà ni wọ́n jọ mọ́ omi abárí ni wọ́n mọ̀ musa wọ́n jọ tẹnu bomi ni. wọn ò sì níṣòro yẹn oní bp ń bẹ olójú ń bẹ elétí ń bẹ ọ̀sà ń bẹ oríṣiríṣi bẹ́ẹ̀ 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 gbogbo tá a rí yìí tí n bá ti mú àwọn kan ń fa àwọn kan lẹ̀. hafizakumullahu sheikhana. àbí bẹ́ẹ̀ ni sà. lọ́sẹ̀ láwọn kan mọ̀ jẹ ṣúgà lẹ́lọ́ mí jẹ ṣúgà kú. agolo kan ní ọ̀rọ̀ ṣẹ́kọ̀. ẹ má jẹ ja ẹ má jẹ kínní kí láàmú wa jẹ. ẹ má jẹ ọ̀nà dídín. wọ́n tún ní asọ́la fún watermelon. red meat àwọn kan jẹ kú yóò mọ mọ àwọn kan yóò mọ ju àwọn kan lẹ̀ àmọ́ àìsàn kan bẹ ọkọ mọ̀ kò sẹ́ni tí ò ní. hafizakumullahu sheikhana. ó kéda ni wọ́n ń pè é ó kéda tó kókó ni inú ọkàn ló sì wà kò sí ẹni tí ò ní ẹni tí a bá ti rí tí ò ní ọ̀yà wèrè ni kí láìsàn ń bò lọ́la mi ò rí. bẹ́ẹ̀ ni baba. alkhawfu minal mustakbal bó lọ́la ò rí. kálukú ló ti ya fọ́tò ọ̀la rẹ̀ sọ́kàn láti sin. àwọn tó wá bí wa àwọn wá bàbàrà bó lọ́la ò rí bó lọ́la ò rí ló mú wọn tì wá lọlé kéwú. lẹ́yìn tẹ́ ẹ já fa sá. ǹjọ́ bá yíwọ́ ọ lè bẹ lọ́hùn fúnra rẹ̀ bó lọ́la ò rí làwọn ìyá wọn ò fi mọ sáré kí yóò mú ọmọ lọ́dọ̀ àfa yìí yóò mú lọ́dọ̀ pàápàá jùlọ àwọn ìyá ìyá tó bí ànábì tó bí sàlám ìyá tó bí Abdullahi ibn Abbas òun ló mú lọ́dọ̀ ànábì kó ṣàdúà fún. ṣàdúà ọ̀la fún ọ̀la rẹ̀ yìí ń bà mí lẹ́rù mo fẹ́ kọ́ da. ànábì ní Allahumma allimhu ta'wil wa faqihu fid-din Ọlọ́run fi kuranu yé kó sì jẹ́ gbàgbọ́ yé. ìyá Ìmáàmù Málíkì bó ṣe tó òun ló mú lọ́dọ̀ Rọ̀bí. àfa rẹ̀. òun ló mú lọ́dọ̀ Rọ̀bí. bàbá tiẹ̀ òun ní ìtàn bàbá bíi tán òun sá lọ ni. òun sá lọ ni. kanat sauda. torí pé níta bá wá kàn. òun lọ́wọ́ á mú lọ́dọ̀ Rọ̀bí ní wọ́n á sọ fún un pé ta'allam min adabi qabla an tata'allam min ilmi. ìmọ̀ ládàbí ara rẹ̀ ni ọkọ́ kọ́kọ́ kó tó kọ́. ìmọ̀ tí ń bẹ lára ẹ̀. ẹ wá rí àwọn ìyá nítorí ọ̀la bó lọ́la ó rí làwọn bàbá òun fi ní ọgbọ́dọ̀ lọ́lé kéwú. Allahu akbar. wọ́n wà ná last kọ́bọ̀ wa lórí bá a ṣe kàwé wọ́n ná last kọ́bọ̀ wa lórí bí. a ṣe jẹyàn. ìyẹ̀rù ọ̀la ní mú wọn mú ọmọ ẹbí sọ́dọ̀. habibakumullahu sheikhana. torí kádàrá ń bẹ ẹnì kó sì lè escape kádàrá mẹ́fà àbí. a sì gbọ́dọ̀ gba kádàrá gbọ́. bẹ́ẹ̀ ni. alimanu billah gbọ́láwọn ọba gbọ́ wa malaikati ọgbọ̀dọ̀ gba àwọn màláíkà gbọ́ wa kutubi ọgbọ̀dọ̀ gba àwọn tírà Ọlọ́run gbọ́ wa rusuli ọgbọ̀dọ̀ gba àwọn òjíṣẹ́ gbọ́ wal yawmil akhir ọgbọ̀dọ̀ gbàjọ́ kan yìí gbọ́ wal qadar ọgbọ̀dọ̀ gba kádàrá gbọ́ èyí tó bá bàbá rẹ̀ ń bẹ̀ ọ̀dà ni àbí ọ̀dà òun náà ni. Destiny and predestination. You can call it destiny you can say predestination yóò tẹ bá fún ebo ni. àti fún. habibakumullahu sheikhana. والسابقون السابقون أولئك المقربون. ọlọ́wọ́ ní àwọn tó ti kọjá ní àwọn wa ń bẹ̀rù pé bó lọ lórí àwọn tí ń bí kalẹ̀ yìí
tí n bá wá ní yóò ṣe tí ń ṣe fún mi fún wọn bí ọba ṣe máa sì tánú ọmọ ẹbí yóò lè wo tiwọn yóò wo ohun tí mo ṣe fún mọ́mi la. ẹbí ilé ìyá ẹbí ilé baba akomara wọn mú mọ́ra gbogbo ohun tí n bá wá ń bẹ lọ́wọ́ wọn kọ̀ wá ní mọ̀lẹ́rì ọmọ wọn nìkan kọ́dà wọn ò ní jọmọ wọn bẹnẹfíìtì tọmọ torí pé wọn ò mọ bí Ọlọ́run sọ̀kalẹ̀ sí lọ́la. alama tí ó lò nù wọn. sọrí tèmi ni tèmi no mi rojú ẹnìkan o mo bísí pẹ̀lú àwọn ọmọ mi o kí lọ́mọ tó pín fún wọn. khairi ẹ̀rù ọ̀la ní gbogbo ẹni Ọlọ́run bá sọ owó fún tí ó lè ná báyìí. ní ń bà wọ́n ẹ̀rù ọ̀la ní ń bà wọ́n. a bá wọn ṣiṣẹ́ ni tí wọ́n fi ń ra watermelon rọ̀sàn ra nǹkan kan kalẹ̀. èyí tó hàn síta nu o. rálàbídùn wọ́n wá ra kalẹ̀ yẹlé yọ wá jẹ́ tọ̀ wọ́n wá jẹ́ a kò tí olórin Yorùbá náà torí wọ́n ní làákàyè à ń kò tí Ṣáókì Shakespeare kẹfẹ́rí wọ́n ń kò tiẹ̀. yes àwọn olórin Lárúbáwá. ẹ wá wo olórin Yorùbá kan wọ́n ní bóògùn ọ̀jẹ́ owó rẹ̀ á jẹ́ bàbá lè gbà. aya Ọlọ́run ó ṣe dáadáa fún yín sà. bọ́bá ya bùtùlù lọ́la tó tọ́jú rẹ̀ tó ṣe dáadáa fún tí wọ́n ṣe sí ara rẹ̀ ni. yọ jẹ atẹ́lẹ̀ lára. àwọn tó bí wa wá fi kọ́ wa pé wá nǹkan kan náà ní ẹ̀jẹ̀ mi nígbà wọ́n bí ìyá rẹ̀ tán náà bí ìyá mi nígbà wọ́n bí bàbá rẹ̀ tán wọ́n bí bàbá mi àwa dùn àwa rí i pé bàbá mi ni kíní mi ni kíní ní gbogbo ẹni ọba lòun ò ṣe mọ́ lónìí àìsàn ní dúró dé kò sì ní dókítọ̀ àìsàn ókídàtù àìní níbi rẹ̀ sọ̀kalẹ̀ sí fújọ rẹ̀ ń mì tọ́ba wa mì kàn kò sẹ́ni tí ó dúró torí kò dá mi síwájú wà á máa. tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah. ẹ̀rù ọ̀la ló mú ànábì sọ Zaidu sallallahu alaihi Muhammad lọ sọ Zaidu bùnà Haritha dọ́mọ ẹ̀ ẹ wo dáadáa tó le ọmọ ọ̀dọ̀ Sayyidatu Khadija ni Zaidu nígbà ànábì wa fẹ́ Khadija ó kó mọ́ra ó ṣe gbogbo ẹ̀ àwọn ẹbí Zaidu wa gbọ́ pé ń bẹ lábẹ́ ànábì wọ́n wá ní ànábì onísùúrù ànábì onírọ̀jú ẹjẹ́ àlọ́ bá ká lọ láìbírèètì ẹ̀. nǹkan sọ́dọ̀ ká gbà padà. bàbá ni ó jùúlẹ̀ fún wa yóò jùúlẹ̀ wọn á lọ bó ń ṣe Ọlọ́run sọlọ ọmọ yìí ọmọ wa ni àwa la bí a sì fẹ́ bọ́lọ̀ ń ṣe sí ọ yìí kó ọyọ̀dá rẹ̀ kọ́mọ tẹ̀lé wa lọ tọ́ láàánú yìí kó ọyọ̀dá rẹ̀ kọ́mọ tẹ̀lé wa lọ ànábì ni mo gbọ́ ìyàwó mi ti yọ̀dẹ̀ fún mi kó tó kú àmọ́ májẹ̀mú ti ń bẹ́ẹ̀ ni pé yín pè é wá nìsín mo ní májẹ̀mú méjì tí n bá bí yín bí pé sọ́mọ̀ yín àkọ́kọ́ nù tọ́ba lòun mọ̀ yín ó di mélòó sára àkọ́kọ́ nù ó wá ní ẹlẹ́ẹ̀kejì ni pé yín wàá bí pé ṣé o fẹ́ mọ̀ tẹ̀lé wọn lọ tẹ̀lé yín lọ àbí ó dúró lọ́dọ̀ mi Muhammad èyí tọ́ba wí ní ìṣe o wọ́n wá dé wọ́n wá pe Zaidu jáde wọ́n ní ọmọ wa ní àyè àpò wọn ọmọ wa kò tó bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ wọ́n wá déwájú wọn wọ́n kíra wọn dì mọ́ra wọn Ànábì ní sọ ọmọ wọn ní ẹ̀gbọ́n ọmọ mi ni ọ̀nkù mi ni kìíní kan kọ́sì mi ni wọ́n wá kíra wọn farabalẹ̀ Ànábì ní tó máa dàda ó sì wọ́n lálejò wọ́n wá lóko ẹyọ kan wọ́n wá ní ọmọ tẹ̀ láwọn lọ káyọ̀dá rẹ nísìn ṣé káyọ̀dá rẹ kọ́ ọmọ lọ ó ní òun kéèyàn wà pẹ̀lú rẹ Muhammad. sallallahu alayhi wa sallam. pẹ̀lú gbogbo bó o ṣe rí yìí kó tó wá lòun ọmọ tẹ̀lé nìkan lọ rárá. la ilaha illallah. wọ́n wá níhe ó pèfà kọ́ ọmọ jẹ́rújú kọ́ tẹ̀lé wa lọ ó ní ẹ máa lọ. àdìbùtù liman lahu akilun wa fahamu. yàrá hàdàlì jamala wàlà yakumu. ó ní mo ṣe Imam Ṣáókì ní mo ṣe mẹ́ni tẹ́lẹ̀ rẹ̀ pé tọ́wọ́ rí mọ́lẹ̀ ànábì tí ó dìde. yàrá hàdàlì jamala wàlà yakumu. sallallahu alayhi wa sallam. àjùbẹ́tù liman lahu akilun wa fahamu. yàrá hàdàlì jamala wàlà yakumu. yàrá هذا الجمال ولا يكون
wọ́n wá ń bú. sallallahu alayhi wa sallam. wọ́n ní ẹgbà tó ọ̀rọ̀ ni wàá dùn máa nàbì fa débi pé ànábì ọ̀fẹ́ wí nǹkan mi ìjọ náà ànábì ní tó jama sẹ́rí Ọlọ́run ọ̀tẹ̀lẹ̀ yín o. zaidu minni zaidu tẹ́rì ara mi ni o. ara mi ni àtijọ́ náà ni wọ́n ti ń pe zaidu ní zaidu bunu muhammad zaidu ọmọ muhammad àmọ́ ọlọ́run padà wá gbà padà pé ní èéṣe wàmọ́ muhammadu àbá àdé èéṣe bàbá rẹ̀ ká mọ̀ pé kálukú pẹ̀lú. iná ló mú àfa àtayé yìí ajé olówó yìí sọ pé ha ọ̀hún kàn jẹ́lé bàbá mi ni ẹni sọ mí di gbogbo ohun tí mo dà alájà arówó náà ni. ọlá ibi tí màá wí kí gbogbo ayé nù. ibi tí ń lọ nù. hafizakumullahu Sheikh. ló fi dúró pé ní. bá mi ní. àkíkàtà sáwọn ni wọ́n bí ni. ó ṣe prefer àwọn ẹwọ́rú hafawa torí kálukú tọ́jú ọ̀la àrùn ọ̀la bó lọ́la ó rí kọ́mọ ẹbí rẹ̀ la ilaha illallah kọ́mọ ara rẹ̀ kọ́mọ ìwọ rẹ̀ inna Allah ya'muru bil adli wal ihsan. inna Allah ya'muru bil adli wal ihsan. wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idhukum la'allakum tadhakkarun. àwọn tó wá bí wọn wá tọ́jú ọ̀la ilé ìyá ilé bàbá wọn mọ̀ wá kó wa lóde ìyàwó. àwọn wàá mọ̀ wò wọ́n ń wo àpá ńgbà náà pé wọ́n ń ṣe nǹkan lè yá mi yóò tún wá pẹ́pẹ́ wá àwọn ń pè wọ́n wò wọ́n ń wo àpá ńjọ́ náà bọ́yá àwọn ọmọ ẹbí kẹta kẹrin karùn-ún lára lè mọ èèyàn tààrà ìsoríire èèyàn lè mọ benefit lára wọn àmọ́ bọ́yá yóò kò ní jọgbọ́ fún kanú wọn ìwọ sì ti rí ṣe ọ̀ àmọ́ lọ gbalada lára wọn. ẹ̀jẹ̀ adáwó ẹ̀jẹ̀ àṣegbá ẹ̀jẹ̀ àṣàwó bá ń ṣe ń dáwó tà ẹnì kan ò lè ṣerú ìjọ Ìlọrin wọn ò lè ṣerú ìjọ Ìlọrin ẹni tí ó ṣe ìyàwó tó ìyàwó sì ti kóṣù kan tí ò tí ì ní nǹkan tí ó fi rẹ̀ gì ọkọ̀ọ̀sẹ̀ kan wọ́n sì mọ kọ́lọ́hún ó ṣe eléyàwó wa pé ògùn sọ tí mo ní ní Ọlọ́run bọ̀ ṣe ẹ̀gúsí tí mo ní ní Ọlọ́run bọ̀ ṣe igi tèmi ní ní Ọlọ́run bọ̀ ṣe àwọn àpapọ̀ àwọn tó bí wa tí wọ́n fi yíhun kalẹ̀ àìsàn ọjọ́ iwájú tí wọn ò mọbi tí ọjà sí ni wọ́n fi ń ṣe. wà ìta ìdílé kúrúbà. ọba níbẹ̀ àwa tá a jogún wọn tá a kù lágbà tá a kù láròlé wọn. Allahu akbar. ọ̀dọ́wọ́ wa inú ilé ẹnìkọ̀ọ̀kan nínú ẹbí ẹnìkọ̀ọ̀kan a máa tẹra wa mọ́lẹ̀ ní ká máa mánéjì ara wa. bẹ́ẹ̀ni bọ́lá ṣe dá iná nìyẹn management láyé gbà. a máa tẹra wa mọ́lẹ̀ tá a fi lọ pàdé Ọlọ́run a máa ṣẹra wa tá a fi lọ pàdé Ọlọ́run èyí tó yin ọ̀rọ̀ ní kálukú ní ìkìláàsì kọ́lá níyẹn dáadáa tọ́lọ́run ò ní gbàgbé ẹ̀san. la ilaha illallah kálukú ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àníyàn tọ́jú àníyàn rẹ. Abuja lè ṣe ń tọ́da pẹ̀lú ẹbí rẹ̀ sósíra rẹ̀ àbí làábì ẹ wojọ́ tó ti kọ́ lọ́lọ́run lára nàbì òkè àbíkù jábàlú àbíkù bẹ́ẹ̀sì ti ń bẹ lẹ́yìn sàfáàmù náà nífa nbẹ náà ló débẹ̀ gbogbo wa náà lálọ́ nbẹ ló dúró lókè ńjọ́nà ní wọ́n pé tábàlákà yà má ọwọ́ mi kọ́ ọwọ́ rẹ̀ ni ọlọ́run wa dùn ànábì ọlọ́run ní dákẹ́ tábàtì yàdá. tábàtì yàdá Abi Lahabin wa tabba ma aghna anhu maluhu wa ma kasaba sayasla naran zata lahabin. ọgbàgbé ẹ̀jẹ̀bí rẹ̀ ọgbàgbé ẹbí tí ànábì jẹ́ sí ọwọ́ wíìn tó wíìnì ọdún fún wọn kanlẹ̀ dòní. ilaha illallah. wa mura'atuhu hammalatal hatabi fi jidha hablum min masad. wọ́n fi family house wọn hàn mí mọ́kà. kálukú ní àníyàn dáadáa àwọn tó bí wa tí wọ́n dálẹ̀ agagalu lọ́rin. adúgbò lọ́dọ̀ Ọlọ́run fáwọn agagalu lọ́rin báwọn ìyá wa bá jẹ bí wọn bá dáná tán lé tó gbé fáwọn ọmọ yìí kí wọ́n pọ́n la kí wọ́n pọ́n ìyẹn tó ṣe pé
ẹ̀yin ó ṣe mọ́ínmọ́ín ẹni ó roka. ní káwọn ọmọ rẹ ọmọ fi panu ná. sẹ̀mó pẹ̀lú pẹ́tẹ́ nísìnyí ni sẹ̀mó tó di nǹkan kí ni ìyàtọ̀ sẹ̀mó àti lábò kálukọ́ wà pé ẹni tí ò dáná lé yóò ti yó. Ànábì ní ha àwọn àṣàrí yìí inú mi mà dùn sí wọn púpọ̀ wọ́n ní kí ni wọ́n máa ṣe wọ́n ní wọ́n wá wọlé wọn jọ kí wọ́n wá dá oúnjẹ jọ sínú ilé tí bá wá dá oúnjẹ jọ wọ́n wá pín déédéé gbogbo agboolé kọ̀ọ̀kan jọ òun máa máa jẹ sàárì pọ̀ nínú ilé ya bá darí àjẹ́ pọ̀ kálukú pẹ̀lú sínú bàbá wa mọ̀ ìyá ọmọ ẹ̀gbọ́n àwa mọ̀ wọ abẹ̀ síra wa lọ́wọ́ à ń jẹ tó ara wa ẹ̀rá ìjẹ tó àwọn ọmọ tí kálukú ń dápá nù nínú ìsìn bí wọ́n ṣe ń hètì ara wọn. náà ni òjá fẹ́ràn ara wa mọ́ bàbá ìkórìíra yìí pọ̀. apẹ̀ràn pọ̀ nílé ni ẹ̀yin alásìkí gbogbo kálukú bíi yòówù tí kálukú lè lọ kọ́lé sí kálukú ọmọ wálé bàbá rẹ̀ wá pẹ̀ràn. bàdúgbò ọba máa fún náà ni ẹ máa wá ṣe ìyàwó ńlé. darí ẹ̀ wádùn àwọn àgbàlagbà wọ́n tọrọ àlùbáríkà sí. torí bàbá sọ́ra àwọn ilé àwọn bàbá wa yóò di ahoro. bàbá yín ti ń dà ní ọlọ́run kó tún ṣe sà. àwọn iléèwé àwọn tó bí wa yìí. gbogbo ẹ̀ ló mọ̀ sàtán. ọkàn yìí ìyá wa náà ta ni sọ pé obìnrin ò ní nǹkan kan nínú ilé wa bẹ́ẹ̀. níbo. arákùnrin ẹ̀yin ẹgbẹ́ mi sọ́hun ọmọ obìnrin lẹ́yìn ta ń wí bẹ́ẹ̀. ọmọ wo là ń rìn fáàsì lára nàbì lónìí sọ́mọ obìnrin kọ́ ni. bẹ́ẹ̀ ni bàbá ọmọ Fatima ni. sọkùnrin ń bẹ fún ni. kò sí. kullukum nuqilu ila daril qaqa. kábùlì ìlàlìbàtú min qablihim illa al-batul al-fatima. kájọ pawọ́pọ̀ ni àtọkùnrin àtobìnrin kágbélé àwọn tó bí wà ró kágbé lárugẹ kọ́mọ́dà oró ọmọ jòkó lẹ́sẹ̀ mọ́sálásí kò sí òkè kọ̀ọ̀kan táwọn àgbàlagbà jòkó lẹ́sẹ̀ mọ́sálásí sígbà wọn lè wá mọ́ àwọn àgbàlagbà tí ọmọ fi ìrìn obìnrin obì jẹ. alladhina uhibbuhum. bàbá wa àdúgbò lọ́dọ̀ Ọlọ́run wọ́n lo ọmọ 70 years láyé wọ́n ti wá dàgbà. alladhina uhibbuhum. àmọ́ yóò rí bẹ́ẹ̀ bàbá ó ti sọ ọmọ bí látọdún 12. omi inú àwọn yàtọ̀ tó kó omi ti wọ 18 years tí èsè menstruation nígbà ni. lásìkò wọn. wọ́n bẹ̀rẹ̀ lágo mẹ́sàn-án ní. alladhina uhibbuhum fa'alayki ya dunya salam. kámúra wa lọ́kàn aṣáájú wa alájà wa ìyá wa ẹ̀yin ni wọ́n kọ ṣáájú ń bí. لا تذكرين العيش لي فالعيش بعدهم بلا. kọ̀rọ̀rùn kéèyàn jágbà nítorí wàá fi mú èèyàn tó jágbà gbogbo nǹkan ní òní bí ọba ní tẹ́lẹ̀ tó bá ti débẹ̀ ó gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ìmáàmù ni gbogbo ntẹ̀yìn bá ń jẹ́ tí wọ́n bá fi lè gbé tó fi di ìmáàmù ó di kọ́ mọ́ wòran. La ilaha illallah. yóò rẹ ni tí ọmọ fọwọ́ tẹ owó tí ọmọ jù àpò ọ gbọ́dọ̀ kó rí. wọ́n ń bẹ tán tẹ̀lé mọ́mú. la tadhkurina al-aisha li. ìmáàmù tó bá lóun rí yóò dànù kí o. fal-aishu ba'dahu haram. إني أحب وصالهم. فالطفل يؤلمه الفطام. ẹ̀rọ ọlọ́run kan wọ́n lọ náwó ọ̀dà kí n fò. ní àwọn bàbá ní ọ̀dà ẹ̀fìyẹ́ lẹ̀ àwọn bàbá ní ẹ̀fìyẹ́ lẹ̀. bàbá ìyá wa ẹrù ti dé. ẹ ti ń rúbọ ọpẹ́ Ọlọ́run ló wá dé àmọ́ Ọlọ́run ṣeun tí ò gbé ọ̀gá látẹ̀yìn igbe látẹ̀yìn tí ò sí nǹkan kan ẹni ọba sì wà níwájú òun tó bá gbé látẹ̀yìn tí ọba tún wá gbà pẹ́yìn tó gbà fún Ọlọ́run lè bàjá. Allahu akbar kabira. ọgbà fọ́lọ́run nù ṣé bí wọn ebí àwọn Ísírẹ́lì ọgbà fọ́lọ́run náà ni ó ṣe jásípà nábì lọ́yàn ó ṣe jásípà tí ọba tiẹ̀ wá ràn yàn sáwọn ó ṣe jásípà àwọn lárúbáwá tí wọn ò ní ga tí wọn ò ní go Ọlọ́run ní gbé nǹkan bó ṣe wá ṣe yín wọn ẹrù nu bẹ́ẹ̀ ṣe wá tẹ̀léra yín síwọn náà ni ẹ ṣe
karamakumullah. bó ṣe kan ti yín náà lọ́kàn lé wa lọ́kàn lé ti yín náà. èmi ò rí nǹkan tí ń bẹ ń bẹ kò sí kankan tí ń bẹ ń bi pé bó lè jẹ́ àṣẹ wàṣà wíru ń fèlè àmúrì níjọ́ abá ti jòkó tá a sọ̀rọ̀ òdodo àwòjú ara wa. máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àmọ́ òdodo òun ò ní bí ká tẹ àgbà mọ́lẹ̀ ó lè hùn yàn. وتوكيل أدنى يا بني كباركم فحق الكبير مثل حق دائما. àwọn yìí wọ́n ń tẹ̀léra wọn káàkiri daraja káwọn ìmọ̀ṣọ́ ìlàfàwọn mùkáyàbù àwọn ẹni rẹ̀ mọ̀ tẹ̀léra wọn ní sọ́ọ̀sọ́ wọ́n mọ̀ gbàwọ́ ara wọn. ẹ má ṣe bẹ́ẹ̀. Allahu akbar. alukuranu tá n ké lónìí wọn kọ̀ǹpáìlì ẹ̀ lójú ayé ànábì. ẹ̀yin ẹ̀ ni wọ́n ti ṣe. ẹ̀yin ẹ̀ ní wọ́n ti kó jọ. bí inú egun bí inú awọ bí eré àpáta. ẹ̀sẹ̀ náà Umaru lọ initiate ẹ̀ pé look ìrẹ́ Abubakar ìrẹ́ ọ̀gá àgbà alukuranu yìí jẹ́ àkójọ sójú kan ó ní no níta ànábì òsì òun ò ní ṣe. níbo. kí ni ìdí òní àwọn tó há kurani tán ń kú. yamutu wahidan. wọ́n ń kú gasuwatu sí fíìn. márakàtù sí fíìn wọ́n ti kú síbẹ̀ púpọ̀ nígbà tí ọba fi pẹ́ tọ́ba ti kú tán kò ní sí alukuranu yìí mọ́ ó ní rárá níta ànábì òsì òun ò ní ṣe. kò sì ta lẹ́nu. ó sì tún filẹ̀ ó tún padà ó tún lọ́ọ́ bá. jẹ́ àṣekínú lòun ò ní ṣe kọ̀ wá torí ẹ̀ rebel against him. kò torí ẹ̀ gbé ọ̀tẹ̀ dìde against ẹ̀. at the end ọlọ́run wá padà sípayé ọkàn tiẹ̀ náà wọ́n ní ha n tó wí bẹ́ẹ̀ ni wọ́n wá compile ẹ̀ ń wúlò fún alónìí àbí òwúlò èèyàn méjèèjì ló wúlò fún Abubakar soríire pọ́jẹ́gbẹ̀ẹ́ sẹ́yìn náà Umaru soríire pòun ló initiate ẹ̀. Allahu akbar. Tawkiru adena ya baniya kibarakum fahakul kabiri mithlu haqqi daima. bẹ́ẹ̀ ṣe tẹ̀léra sí náà ni ẹ ṣe gbàwẹ̀ wo báwọn bàbá wọn ni àwọn ìyá wọn ṣe connect ara wọn wọn ò ní jásìrí ẹnìkan ó tú ha Ọlọ́run ní ìmọ̀ bu àṣírí ẹni tí ò jásìrí èyàn ó tú. Allahu akbar. mo gbé ìkọ́ra mi lọ́rùn àwọn àgbàlagbà á mọ àwọn kan tí wọ́n bá kan létí àwọn kan wọ́n kan létí ń jọ̀hún tí wọ́n ò ní rí kan tán wọ́n wàá pa kájà ó ṣe sọ lónìí ńgbà tí wọn ò ti sí mọ́ bàbá tó bí ìyá tèmi máa ṣe bẹ́ẹ̀ wọ́n wàá pa kájà lálẹ́ wọ́n wàá fún àbúgẹ́dẹ̀ wọ́n wàá ní tò kí ló kù mọ́là kí ló kù Ọlọ́run ó tu alásànṣe Ọlọ́run ó tu alásànṣe èèlò lọ́wọ́ á kù iye báyìí ni gbà iná ní bọ́ bá wá sọ fẹ́nìkan wọnú Ọlọ́run